Wewe ni matayari na yako ya sunu. Wa mu yen kaka. Ginuwo. No sari tamale. Itu ya wawe. Wale ni ya yenu. Wa nyari uno. Ni kwa lo yo ne akubi. You ma kugbe are wa wotun e. Wa papa mi. You ma kugbe aro. Onya ga na we ya zo na ya baba. I ma like e. De novo no tam. Zo e mi a o ni o. Ego ni muri ni ya we. Na ya mi na nene. Wa. Ko sa lo wa ko. Those of you were ya only sister aware 500,000. I go on again. A queen. Ya equal 250 like we go near. Nearly like jam way. Nearly near 250 nearly by. I may wear a zone ya then I have 4. You must go as soon. You must go, Papa. Well, I could get a day. Only, yeah, they walking the one out. Yeah, I will probably be a good ordinary. And I not do as soon as or a quick anyway. Yeah, but when asked, we are ready to do the hand as a distant. In the family, we are we no care is setting like say we are why you walk I only you go with your not lying here say we are we are in 250 we are Jackson my shake. You know, if I were a can no, you will make no even answer. You see, I don't say it. You know, when I say, I don't you do, yeah, you put it into a bad. Or you said you go when we are continuing from there. See, my quarters on my quarrel. And I wonder where I should talk about the well, hey, Gawina. Hey. Hey. That's a boy. What's well, it's a my but I mean, whether Bala in the where you don't know, no carry you go where I'm a instruments. You see, it's okay, yes or no, you know, making a leg if I'm locked by my eye. There's no need, the Madoya, Guezo, Banibo, no massive rock. You see, so you don't need a woman. This with 500,000 naira. Oh, I have the instruments. They are the 250. If you know, what bay your zen or big on one oh, when I get 250 go ah, now me now when me got here, but you saw what Beru Dive and then you get who work and then 250 will look like they go to her.
Go to hell. Yeah, no, come out there. Go to hell. A better man, woman. He may ye move. Ruda ya lele when ya come. Oh, what here na se take me. He may stand on my ground. Oh, you know. Utale, what I know what I will not get you. I remember you. You go out, can wait tell you both. A big woman, a big woman. Oh, you didn't know I don't You are even I don't know him one of it. When we hear to got to go back when you hear you wow, my needed 250. Ah, 1%. Maybe when I don't know, can be the indigo no name PC. What will we go to PC? You know, and we are even areas you go and bring here for. Yeah, we are even areas you go and bring our wallet to go out for who will get me. We are going and say to you, over what that I am. Am I your money as you go to the Yankee? I go your football. Oh, where do you wear? Mado, yeah, buffed your walk. Okay, now. If you now we'll bros. Ogezo, do you go where you want? No man, no one will. Papa, you beg anywhere. I don't know. We don't want to continue. Oh, I'm going to peace. Can I buy a piece? Oh, I'm married. We have a you boy. Where are they? The master we are going to back. I actually smoke Belia. Yeah, what you try nothing like that. Maybe I saw the head na coconut head. Then no fit kill me. No, not the pasta. No, no, I want to inside your head. You don't know. I want to. I assume. Hey, bros. Bros. Oh. Yes. Domo. Yes, it's Adam. In name, where we bought a to. So I always say, I was where Kakabo. It's ever seen. Oh, to you where. When you are going to know what we it's also looking what where no ye no near no me and where to where when I do one way to what dollar every no hecking you know when it's you no what I can wait to when I really are where no accepting it. No riba di bege gauna ni o simi kakawa no. Yes. Even we say I believe me fere na di me abi blame well. Because me do me to we di agwe wa. Ni we ke send go gi we mi pa no ma ya. Because no now 7 na yo ni gba ore ni ma no dey wu. Forget me. Because he want like a kakabo ma say no ya wu. No. Okay, who was no? I think I can work in Mobilia. Yeah. What be it on? Yeah, where Koberu Yawi, Botania, Kakebe. Oh, we are here, we are going to the one over. Emma, Fen will you, Bona? It's in your ultimate. I wallow. Oh, Madame Lilia, it's so young, Yahweh. Where you're 12, where my ain,
So me man no say boss me ni or say na come where get you go down west we gbe. No bros. When me where go down me ni ni. E ka ni go there. E ka wi o bo negbe, e ka wi o bo ni ade. Family wa me ma. Na ba wa wi ati we. Wa ti we ni we ni. We wa ke bi te pe mo pe na ni wa ke. Wo pe pe na de ni. Ah we be bo na yi. Bros na ba wo isot ni na. No. Ti we be bo se wo ma gbe me ga wo sha na wo ya be do ata. We insult me na ni ah. Iya we ti me ade we do insult me wo ah. Me ti we na we le bo se wo ma gbon ni le ya rewe. Ime go bo sha e wa ni. Okay, na ti we bros bon se gbe no mo. Wo do gbe. Ya o do ye do wo na we ke pa. U ye bere ya ri asi go for le gbe we. U gba so po pa de me wa. U then u we le protect e. Wa do ate bo me wa. Bo wo de we. Me ho na o bu ya ri asi wa. Egbe o ma mu ma gbogbo we. We are do me wa mu me ruye. Wa ke boy now. Ye ko gbe we me ma be o so en manya wo na. U ni play we. Wa ka ma we de tele ni. Then we said that. E de wa dani bu. Una dani bu. Ye we mana. Ye ga ya arrest we ni bu na. E de we are to. Ye mu se do e si go say e am we. Wa imu ti ala imu ti na no we ya we ba. Try no nera. Try no nera be die we wo na. Me police station. Me. Oh, mo police station. Agba e we ya boy na. No reason me o. Wo mo police station. You dey mad. When I'm where I said do you police, don't all tell the police. You want me to cripple you for you? Yeah, it is squad you. See, now they look what you do yourself to. Mad man. I will bet you. It's all my boy, you know. He? I don't have to make a move. What's up with the way? Now we are to you. Era igamuna. Ana. No. So, ya ha o nya ho. We get deputy. We go 250,000 here. And Jamuna no ya o so ya. Go now we don't know. What is saying? No way. Yeah. And then you go another oh, shame na. But man, they told you, Mario, Macame, Maria, I'm putting me here. My yard, Macam when hell, my yard. And don't we hear? I'm over the media. Oh, yeah, Mamma. You don't know if we put it or any. Never put over any. That's why we tie. Everywhere, Canada, young, no matter why. If you know your fair, no sooner. Mamma for what? We have a dear movie, a dear movie, more the money how we will go. Mamma for what? Let's not be a kick your head. I have already gone in. I'm making another one making our way. One way, we have been for say, yeah, we go to win area. We have for say, oh, let that be a movie. We're taking in a hand with money. I said, we have a dollar. Man, battle, or devil, man. You will be my share. You will be my share. You must know that we are that swing here. We should start a million. I got me. Ready be. You must know that. You must know that. I that's way. You must have. That's way. My mouth know that. Yes. If one may give me a way. Then we cannot when I'm down that way. Yeah. Oh, go away with one. Hey, open your shop, Pony. Yeah, my shop, Pony. Baba, come away, Gamuna. May you go away? May you go away? Where can you go away? Where can I? That's so cool. Where? Gamuna. Where money women, who are there? I'll give me my memo. I'll give me my bear.
ẹ̀yin ya mo gbe lọ́wọ́ ẹ̀. ó sọ ní gbẹlọ́wọ́ ẹ̀ àìsàn náà gbẹlọ́wọ́ ẹ̀. mo gbe lọ́wọ́ ẹ̀. mo gbe lọ́wọ́ ẹ̀. mo gbe lọ́wọ́ ẹ̀. mo gbe lọ́wọ́ ẹ̀. wẹ́wẹ́ wẹ́n náà kọ́ ni ìlú ọkọ ni àgàkiri lọ́wọ́. ok awọ yẹ mẹwọ mọ la. mẹ yà wà bọ mẹ yà wà bọ wẹ. dùgbẹ́ ma ban mẹ ma ban dùgbẹ́ ma pan dùgbẹ́ ma pan wẹ wà. mẹ ma pan mi wà wà. ẹ wẹ agba wọ. wẹ agba wọ. ẹ yà wà bẹ gbẹgbẹ. lórí wẹ n'agba yìí nu ẹnu yà dùn yà tó ìlú ẹ yẹn dùn ẹ bá wà tiẹ̀ nù yà tiẹ̀ ni ẹ kò lò. idiot no killer of children now you be craze. bẹ́ẹ̀ àgbọ̀n wà. ẹ wá lè. mo ní máa wọ ọwọ́ ẹ̀pẹ̀lẹ́ mo ní wọ ọwọ́ ẹ̀pẹ̀lẹ́ ẹgbẹ́ mi lẹ́tọ́ àti gbẹ̀mẹ́ yẹn. ẹ wo. zuwọ. wà á zuwa. idiot. Bishop no training. Don't play affect no training. Man. wà á bọ̀ ká wà mú ẹ di à. mo rọ wáyé gbẹmí náà lù ọ́. àṣà yìí kẹ́ ń zuwa ni. Baba, ìjì, wá ti rè. Nígbà tó káwọn àti ìgbìmọ̀gbìmọ̀ òun wà pé tábẹ́ẹ̀rì. Lẹ́yìn ìlú parí ní àgbèrè náà ní agbọ̀n rẹ̀ láàyè. Ọdún yá mi ti wọ́n ìka àgbèrè agbọ̀n rẹ̀. Wọ́n náà ìmí náà wẹ̀ ṣe sálọ náà ní sáníyàn. Ó wú ẹnu pupa. Bí ìmẹ̀yà yẹn ìwé ní awádìí rẹ̀. Wàá ní ìlú Adéọ̀dọ̀. Nígbà ní ló pa ní Adéọ̀dọ̀. Tọ́wọ́ ní ẹ̀rẹ̀ dò ní borí ẹ̀dọ̀. Ọmọ mẹ́rẹ̀ dò. Ibi jẹ́ mẹ́rọ̀ pa ibi jẹ́ mẹ́rẹ̀ rẹ̀ dò. Ibi jẹ́ mẹ́rẹ̀ rọ̀ ọ̀rẹ́ rà rẹ̀ wá. Etí rà rẹ̀ wá. Báwo wo ìrẹ́ láwọn? Jẹ́ ìyí mẹ́kẹ̀ ní ìlú. Ìyí jẹ́ dò. Ìyí mẹ́kẹ̀ ní ìyí ìrẹ́ mọ̀ náà. Mo máa kò wẹ̀yẹ. Àwọn ṣe ń yàfẹ́ ìlú náà. Èmi yóò afẹ́fẹ́ yàgbé yàfẹ́ yìí lọ. Ayé ìrìn ẹ̀sọ̀ ìgbé máa. Sálẹ̀ náà sálẹ̀ ṣùgbọ́n nípa ipò. Mẹ̀rí lọ tí ìwé àwọn ọmọ ìyàwó ìwé ìmùsùn náà ẹ̀ yẹ̀ sí. Àmọ́ ìrìn ẹ̀sọ̀ ìwé méjì á lẹ̀ ní wú ni à. Mọ́ ta kìtì fẹ́ kú ta kìtì rẹ̀ wò. Ẹ̀dọ́ ọdún gbogbo náà bẹ̀rẹ̀ ọdẹ. Ẹ̀rọ àwọn àwọn. Wọ̀wọ̀ owó yẹ̀ dùn. Mo náà kó ìbá tiẹ̀. Baba, ìyẹn ṣe ti wù mí lọ pa. Agẹ́ coconut no for the pikin. My blood is bitter. Ẹ̀gí yan wọn. Coconut ẹ̀dọ́ ni ọmọ náà máa ń bì. Ìyẹn ṣe ti wù mí lọ pa. Ọmọ mi ọbẹ̀ nọ mí. Ìyẹn ṣe ti wù mí lọ pa. Mèvé mo gbé ẹ̀yàn. Mèvé mo gbé ẹ̀yàn àdòbọ̀ àzẹ̀ ọmọ ẹ̀ṣẹ̀ lè di ọmọ ẹ̀ṣẹ̀ màmí wà ní mọ́ understand. That cabinet ni ẹ̀mú de sọ̀gbọ́ wẹ̀lú. Igwe my blood is bitter. Ọ̀rìà. Ọ̀hìn àríyá àbùdó ẹ̀yàn. Ọ̀hìn àríyá àbùdó ẹ̀yàn. Wẹ́ẹ̀lì àwọn èèyàn yóò sọ́bọ̀ gbìyànjú la bóyá lọ́dọ̀ sí mẹ́rin àyè wẹ́ẹ̀ máa fi pẹ̀fẹ́ ọ̀dà gbé. Àbẹ̀ mi kékeré bí èkìkọ́ máa mọ̀ pa rẹ̀ dé. Sí mẹ́ àyè mọ́. Mẹ o ní mẹ́lẹ́lú wá bí àwọn ọ̀dà yà náà àwẹ̀ ya. Lọ́mí ẹ̀ náà rẹ̀ reset. Ìwé kèrè o, òyàn mẹ́ máa mú ẹ̀ kèrè. Ẹ̀ mọ́ta lé gan mọ́. Wẹ́rẹ́ tún àwọn èèyàn yìí náà. Àwọn èèyàn wá fọ̀ṣẹ̀ nínú ọ̀kẹ́ àwọn èèyàn. Ọmọ òkè mú mẹ́yìn àwọn àdé pàkíà. Gẹ́gẹ́ ní mọ̀ta àwọn èèyàn á bẹ̀ àwọn ọ̀bùsẹ̀ àwọn èèyàn àwẹ̀ fa. Ni màá bẹ́ yọ pàṣẹ yẹn. Àwọn wéyúwéra wò níbẹ̀ mọ́ ẹ́. Mẹ́bọ́ pẹ́yìn ibò àfihàn yìí. Iyú ẹ̀ gbọ́dé ní iyú ẹ̀ tẹ́ gbọ́n àmì kí o gbọ́dé ìbẹ̀rẹ̀ ẹ̀ nìsín. Ẹ̀yìn náà wà rí ẹ̀yìn náà lè tọ̀ yìí. Ẹ̀yà máa. Ìjẹ́ Ẹ̀yà máa. ẹja wúnà. Ẹja wúnà. Wọ́n sún lọ ní wọn tà náà. Wọ́n tà náà ṣe mi wú. Yẹ́yẹ́ sí ìjẹ́. Ẹ̀ ló wẹ̀ abẹ́gbẹ́ rárá. Èmi dẹ̀ yẹ́yẹ́ sí gbẹ̀gbẹ̀gbẹ̀. Iwe pa. Mẹ́rin ló fi àìsè yòókù ẹgbẹ́wò mọ́ mẹ́wàá náà hìrì àwòká. Nínú ọ̀gbọ̀n mẹ́tí ẹ̀rí ọ̀wùwò dán gbẹ́wò ọmọ. Àìmì náà fi àìsè ọgbẹ́ dẹ́bìrì ìyàgbé. Bẹ́ẹ̀rẹ̀. Ẹ̀wù mi gbẹ̀rọ̀ múri ẹ́ o. Ẹ̀wù mi gbẹ̀rọ̀ múri ẹ́ o. Ẹ̀wù. Yes. Ẹ̀wù. Yes. Ẹ̀dọ́pẹ́ yìí rẹ̀ gẹ̀rẹ́ ìwé ọmọ jẹ́ ọmọ rú orúkún ọmọ jẹ́ wù. Ẹ̀wù.
Ugegbe. Igbe boloso. Oui ma. Mi boloso gba mi toto. Mi bolo mo le yu e. Baba yi. Baba ni se, oni. No wa ya da mi mi bu sege ba. O ike. Ah mi o gbe na pe. We eri o de e to akin na de gbe. Ewu. Oni. Yes. O da mi. Mi bolo mo le. Jamuna. Bele ya ye na la wo wo so pa ni re wo na. Awo ya te ni wonu la wo nu bi e wonu do ya ta ke me o. La wo yewe. Ni ya bi e me. Ya. Ni ya le we to sai wo. Ya o ta wo me ni e bi do ku. Gbo wo gbegbe. O me ni je re dara gbon. Oh, mana mu we lori owe re ko don lori omi ju elele. Lobu mi ati owe ra me ni la o wa ni vie mi me lu la mi lo sigun. Ni pase ra me aye ti lele we ari o wa ya we te mi lo. Ni e do gbo e yo bi o kan se re yi. Wa we se yo se me ne igi arele. Jamuna we ni la. La. So ye me aye. Ah, we na wa ta. Ala mu na ke le ta. Nu wo me ke na ara gbo. Ke me o. Ojo mo na ta na, bi o ta wa re ni le ari wa. O ro me ne ga si, o ana ma wa gbon ma ta o dadi. Jamuna la wa no bi emi. Be o ma me ke wa bi. Ile me nu ari o me, u ga me polo, e be ni me ye poro. E da me o. Ya. Ya pero. Ko plan. Ha? Je plan. Veni ya gba iwa o je baba. Bele we plan. Ibu ma se ya yiwe me se fa bo wa we. Me so don. Yes sir. Iyo bo. Ifa ko le we fe kedo. Imu ni wa mu we. Iyo mo wo ma de ma gbo e so ba ne we soro ne we we wo mo wa le wa ju we aso ju we. Me ka wo ni. E we ya. Ya. We. E lo gba we. We ko ni. Ma e ko ni. We ko ni. We pa. Bala o ge ni e ari wa no me na pe wa. Ezo no a o me mi nu gba lo bu we igbe nu ari o wa la wo wo be ni ma ke so afira ifi ma le ra me. O ma ni de no that trouble la wo wa ari. Oyo de bi ojo bu we ade. O de bu era. Ade yo ge we ta mi o ma ni ma so wo. o mu we de be na wo ya so we we me pe ne. De bu era. E wo re mi ki ro. Igbe iwu e do be o. O mo kan we gbe iwu e do be. Mo gbo pa bo yan. E de bi e de ni a di ku ni. Ko na mi a gbele gbe. E ko ni we a me be baba. Wo ta e pa ma re. Ọma ben ta ni du ifi ko we o ade o do won. Oh, o so e. Mo we to ya. Àwọn je le ra gbo age da mi lo ta mi. O age te mi lo ta na. O we gbe. This one. That will be enough. Oh, wow, we be. Ah, we don't go. Oh, wow, we be. After all that, bring it. No, I said to her. No, I said to her. You know. Come on, me go ya walk with it. You okay? We know ya soon. Sawa men. Hey, you want to go there? We. I don't know why you can't. Iye ko ibu won fún me. Ine wo ma we ko lo we pe mo na. Wa nu wa me wo. Imi ya fe na re wo wa so le ri bo ya so le mi ame hia. O we bo so le mi ame wa ja so le mi ame. Wa ku hospital ku wa hospital ku wa se. Ugu wa ni wa su wu. Me mi ade wa so mi ame da wa me wo ma we. Amo lu wa to ni. Wa fún mi. Ma wa me wo wa ma so bi o pe wa. O bi o gbo emi a. O bi o gbo ni wa wa. E bo bu a.
ẹ bọ bu ẹ. mẹ bu ẹ wá. mẹ bu ẹ wá. ẹ wọ́n yẹ fíjà bu ẹ. wọ́n dẹ́ mẹ bọ́ gbẹ ìlú ẹ wù. ọjọ́ kò bu ẹ. o kò bu ẹ. ibẹ̀ bọ̀ ọ́ láwẹ̀ gbé. gbẹ́mẹ́ ìwẹ̀. wá jẹ́ ẹgbẹ̀rẹ̀ mẹ́wàá. gbẹ́mẹ́ ìwẹ̀. wẹ́ afẹ́ mẹ́wàá. wọ́n bẹ́ẹ̀. ẹ̀bọ̀ agbó ẹ̀. ẹ̀bọ̀ kí á gbó ẹ̀. ọgbọ́ àyàrá ọgbọ́ àyàrá rẹ̀. pẹ̀lú wẹ̀ méje. gbẹ́. gbọ́ mẹ́wàá tó wáyé tí mo mẹ́wàá. gbẹ́. wọ́n yẹ pé wọ́n gbé wa yìí. ẹ bá ló gbèlè má sùn ẹ. gbogbo ẹ̀ haro. gbogbo ẹ má gbé wọ̀ ẹ̀mẹ̀. Gbọ́gbẹ́lìwẹ́ na gbábẹ́ ìwà àgbọ̀. Iyọ̀ àgbọ̀ ẹ̀. Òfìyó gba àgbọ̀ òfìyó gbọ́ ẹ̀rìn. Mọ́jú sáyọ̀ ẹ̀gbẹ́ à. Usọ́ gbọ́ ẹ̀. Wọ́n yẹ jẹ́ òsẹ́ à. Usọ́ dúkìá ọ̀bùjì. Usọ́ wa ọ̀bùjì. Ẹ̀fẹ̀ ìwé yàtọ̀ ìlú ọ̀bùn yẹ kégbé ọ̀bùn. Dígbò wẹ̀rẹ̀ yìí. Òfìyó gbọ́ ìrẹ́ àgbọ̀n náà ya fẹ́fẹ́fẹ́. Ní akégbé ọ̀kẹ́ mànú. Wẹ̀rẹ̀ wà. Ní ọlọ́mọ àkúwà rẹ̀ gbogbo ẹ̀rìn àkúkọ ẹ̀. Ẹ̀wọ̀ gbogbo. Wọ́n wà gùn à. Yọ̀. Wọ́n ìgbẹ́. Ẹgbẹ́ wọn. Lọ. Ẹgbẹ́ wọn. Báwùtì. Bọ́sùnù. Báwùtì. Baba na agapo. O wa ni no to ti na. Wi-Fi to pa. O pa. Bọ́sùnù. Baba, ese bọ́sùnù. Pastor la wo la re. Pastor la come on really yes. Pastor. What is it? I don't know what happened. Both of them just fell. I don't know. Hey, the same time. The same time. It's like an attack. But I told you. I remember telling you the other day now that I came back from the city that I came to pray for one family here. Yes. I saw you that day and I told you that your fathers, they need to pray. Yes. Did you do the prayers? Oh. Jesus Christ. Wait. Show yourself now.
woman.